ground needs the manure that the animals provide. And then the crops that come out of the ground is for all of us to eat as citizens. So we will continue to make progress in that direction. Now, I have said that for us in the military, what we know how to do best is to go after the enemy and to go after the adversary. The enemy in this case are the terrorists, the violent extremists, and anyone who constitutes himself, herself, as a group, community, or whatsoever, hindering the safety and security of citizens. You are enemy, you are adversary, we go after you. Whether or not discussions are taking place in the background for people to surrender or whatever, that one no concern us. Video by Sunday Igboho. Did I get the name right? Okay. Well, I've not seen that video. I've not seen that video. I would take my time to look for that video after this briefing. But one thing I can say is that the military has always welcomed, we have always welcomed alternative ideas. We've always welcomed communities. We've welcomed stakeholders to come forward, provide ideas on how we can change the situation and make it better. If what he's saying is to make the situation better, but if what he's saying is to disregard the armed forces of the Federal Republic of Nigeria, then definitely he's out of line, because that is against the Constitution. So I think when I watch that video, if I have not answered the question appropriately here now, when I watch that video, I think I will give the necessary response.
ọ̀dọ́ máa bọ́ta a máa pariwo a máa hó lé lórí kò sọ́nà tó ní kẹ̀kẹ́ tó lè yọ yín kò alágbàtà ń gbọ̀dọ̀ gbọ̀dọ̀ pẹ̀lú mi bí màá gbalẹ̀ mi lọ léra ni ebi fẹ́ alágbàtà ń gbọ̀dọ̀ ọba tó kọ́ bá wà níyà ní local government èmi tí mi sọ ọba tí mi jẹ́ ìkẹ̀kẹ́ sí mi ordinary person ni mi tí ó pàṣẹ alágbàtà ń gbàgbọ́ àwọn gbalẹ̀ mi lọ léra àti àbọ̀tọ́ pa aládé lórí ilẹ̀ Yorùbá àwọn olóṣèlú wa wọ́n bá tí ọ̀dọ̀ àwọn ọba àti àwùjọ àkọ́dọ̀ àfúlàní wọ́n mọ̀ sí ráńtà bèbè wọ́n mọ̀ ráńtà bàbá tí wọn. wọ́n mọ̀ ráńtà bàbá wọ́n bá tó lọ́dọ̀ àwọn bàbá tí wa wọ́n mọ̀ náwó sí wọn. sọ̀rọ̀ pé níbẹ̀ bàbá mi ọlọ́jà mi yóò fún un kí ẹsẹ̀ ìgbà fúlàní kan akọ́dọ̀ já ìgbà àtẹ̀yìn gan akọ́dọ̀ ti fọ́n mọ́ra sí ìgbà táwọn àgbà gan tàbí bínú nìyẹn tàbí pariwo social media tó wà ń ta ẹ̀. àdìgbò kí báwo ìkẹta wà á tó ń lọ tàbí bínú tàbí pariwo ó tó mo lè ti sọ̀rọ̀ bára ti tàbí òbí mi kí n sọ̀rọ̀ bọ́ba lẹ́yìn kí olójú ọba yẹn kí n wájú ẹ̀ nígbà tí ẹgbẹ́ tẹ̀gbẹ́ fàmílì. ẹ̀yin bàbá nígbà ẹ̀yin àbá bọ́ba lẹ́yìn wọ́n àpèjẹ tí wájú ọba káàbọ̀ ó sì ilé gbé yẹn mi lójijì náà ọlọ́jọ́ mi yóò gùn ẹni parẹ́ bàbá mi dákun ẹtù wá pọ̀ ẹfọ wa pọ̀ kẹjá wọ fún Fúlàní òtún tó ń kọra wọn Fúlàní òtún tó ń kọra wọn tí ọba orí tó bá mi là fún ìfàjọ náà ọdẹ tuntun nípa ọ̀pá mi ọ̀pá bọ́dà mi ọ̀pọ̀ lẹ́yìn àwọn tó jáde lẹ́yìn náà. Bàbá àjọ mi bàbá ẹ̀yẹ bàbá mi kú ọlọ́run ti ṣe ọ̀pá rẹ̀ ẹ ti dé fún wa àgbà fún yín. Ẹ bá mi pàdé fún Sunday Igboho ẹ pàdé fún ẹ pàdé fún. Mo kí wọn ní ọba mi rà lẹ́yẹ láti bàbá mi orí jìnnì báwọn mi bá fẹ́ kà ṣe o. Bọ́dọ̀ tó máa ń ká mi lára mi ọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ ẹ dákun ẹ ti dé mẹ́tì wá lẹ́yìn. Fúlàní ò ń dára mú tó kọ́lọ̀ ń bùrà kó lè dára mú. Ẹ jẹ́ ká ti tẹ́ káwọ̀ gbọ́. Wọ́n máa rẹ̀ fún àwọn àmì Fúlàní wọn lọ fún wọn tẹ́kì. Wọ́n ní ká máa bá àwọn bàbá wa. Wọ́n bá nàdá. Fúlàní ni wọ́n ní ṣe kẹ́kẹ́ wọn nípa Fúlàní gbé wọn. Wọ́n mọ̀ wọ́n mọ̀ kó lè kẹ́kẹ́ wọn ni. Ọlọ́jọ́ mi bàbá ẹ̀yin bàbá mi kú. Ẹ pè mí nípa àyọ̀ jẹ́ ọmọ ìmú jẹ́. Ẹ pè mí lóògùn bá. Ẹ pàdé fún Sunday Igboho ó ṣe o. Mo lè ní bá inú kí pé ṣe bá dé àwọn ọmọ tí mo ní àjọ ògùn púpọ̀ láwọn ọ̀dọ́ bá kó papọ̀ pẹ̀lú wa. Àníbi kankan èyí bá ti wà lẹ́yìn. Àgbọ̀tó alẹ́kùnrin àdúgbò nùgbò. Lọ́kàn yóò balẹ̀ ẹ fún ẹ̀wọ̀n. Bàbá mi ò ní ibi tó ti di láyá ọlọ́jà mi ló kún kùn mí gbogbo ẹ bá tọ́ ẹ bẹ́ẹ̀ bàbá mi dọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀ ní pa ẹ̀ ìbára àwọn ọmọ tó ẹ kò mí lọ́dún táì ìmọ̀ ọmọ yìí àwa ara jẹ ẹ tẹ́ mo dúpẹ́ ẹ tẹ́ ga ẹ tẹ́ mo dúpẹ́ ẹ tẹ́ ká bí ẹ tẹ́ mo dúpẹ́. Ẹ bá pàdé fún Sunday Igboho.